ṣẹ̀ṣẹ̀ ráyè pé jẹ́ ń sáré sọ̀rọ̀ lórí issue kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti customer kan ṣó ti yẹn. So before I go into that customer kan tí a ní issue lẹ́nu jẹ́ mẹ́ta àyàbá ẹ jẹ́ kọ́kọ́ appreciate àwọn olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ dúró tì mí, tẹ́ rí pé nǹkan kan ṣẹlẹ̀ níbi tí mo ti ibi tó nǹkan tó fún mi lóúnjẹ tẹ́ dẹ̀ dìde sí mi tẹ́ ò pé àfọlá mo gbọ́ nǹkan báyìí àbí nǹkan kan báyìí ṣe lẹ̀ ó yá ṣe báyìí tẹ́ ẹ ṣe gan ojú òní tì yín. Thank you gbogbo ẹ̀yin lovers mi tẹ́ ò pé kò possible na customers àrájà lọ́wọ́ dáadáa na àrájà tó ju bẹ́ẹ̀ lọ kò dẹ̀ sí nǹkan dẹ̀ máa deliver ọkọ̀ lè ní delay nẹ̀ ṣẹ́rí ọkọ̀ lè ní delay bọ́n pàwọ̀ ò ní deliver kò possible. Ṣó ti yẹ yín àwọn òkè lọ sí Ìdúmọ̀tà káà lọ ṣe fake transfer Ọlọ́run ní jẹ́ káà wà ríru ẹ̀ àwọn ọmọ bá ní àtọ̀rọ̀ àwọn òkè ṣe ọmọ bá ní àjàgbà kò yẹ yín tí àbá ní àwa akájú ọ̀kanjú wa tí àbá ní àtọ̀rọ̀ àwa ò ní jalè àwọn òkè ṣe gbéwèrè kò yẹ yín àwọn máàsì mi mọ̀ mi àwọn olólùfẹ́ wa wọ́n mọ̀ wá. Ṣó ti yẹ yín so kí n gba tẹ́rẹ́tì so mo appreciate Pause and Ponders. Mo appreciate Mama Sita. Thank you so much Mama Sita. Tí ẹ ti ẹ wò pé Fọlá o ọmọ tí ò ní wà yẹn ẹran tí ẹ ṣe kinní kan yẹn tẹ́ dẹ̀ dúró sí àǹtí mi ojú òní tí gbogbo ohun tó ń dùn mọ́ yín ní kò ní dìbànújẹ́ ẹ ní sunkún lórí ọmọ ẹ ní sunkún lórí gbogbo ohun tó ń dùn mọ́ yín ẹ ṣe gan mà ẹ ṣe gan ẹ kó àdúró tì tí ẹ̀rọ ti wà mí tí ẹ̀rọ pọ̀ mọ́ ìkò ní nǹkan tí mo fẹ́ gbé fún mi kò ní nǹkan ẹ̀dẹ̀ ẹ wo iyì báyìí ni. Pause and Ponders ẹ ṣe gan sà mi ò mọ bí tífẹ́ yẹn ti wá ẹ kò ṣáà nífẹ̀ẹ́ mi jẹ̀ ní Ọlọ́run ọba mi nífẹ̀ẹ́ yín Ọlọ́run ò ní fi yín lẹ̀ ẹ ṣe gan àti Desire mi ò rántí orúkọ wọn dáadáa ẹ ṣe gbogbo ẹ̀yin bloggers tẹ́dìdé single mother àbí ọkọ àwọn single mother gbogbo ẹ wo mi ò lè dárúkọ yín tán ẹ má bínú gbogbo ẹ̀yin tí mo rántí náà yín bloggers ẹ̀ dẹ̀ pa kò possible náà Fọlákẹ́ Fọlá oníkọ́múkẹ́ kò possible. Ẹ ṣé gan ma ẹ ṣé gan sa mo appreciate ojú òní sí ẹ̀yin náà ò ní ṣubú lágbára Ọlọ́run. So let me talk about this issue. Ṣẹ́rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ní ẹ onígbéraga ni ó ṣe kinní kan kò ń ṣọ̀rọ̀ gbéraga kò sí gbéraga kankan bẹ́ẹ̀. Ṣẹ́rí nọ́mbà yìí business line ni WhatsApp number nìkan ni mo máa fi ń ṣe èmi dẹ̀kọ́ ni mo máa ń reply. Ṣé mo wáyé tí mo ṣe kí n gbé call yẹn ni pé one nọ́mbà tó wà káàkiri àgbáyé ni ìgbà mi mo lè ní 300 message ìgbà mi mo lè ní 200 ṣẹ́rí kò ṣe owó 300 ló fẹ́ rajà o ẹlòmíì ẹjọ́ inú àwọn 300 bẹ́yà 10 or 5 or 20 ló máa rajà nínú 300 yẹn o ẹ̀dà máa dá ogbó wọn lóhùn kẹ́ tó dá ogbó wọn lóhùn tán èmi ìtútù gorí ẹ̀ ẹlòmíì kò wá rajà ẹjọ́ ẹ ṣàánú mi ni ẹjọ́ nítorí ọlọ́ọ̀bí ń pa mí Ọlọ́run ló ń ṣàánú gbogbo wa èmi náà wọ́n ń ṣàánú èmi náà àánú lèmi náà rí gbà Ọlọ́run tó jẹ́ kí n ráàánú gba jẹ́ kẹ́yìn náà rí gbà òun ló máa ń pọ̀ jù èmi ẹjọ́ nítorí Ọlọ́run mo gbọ́ pé kíní kan sọ pé ẹ gbọ́ kíní kan òun ló máa ń pọ̀ nbẹ̀ mi ò mọ ẹjọ́ rò mi ò kí ń bẹ́yàn kankan sọ̀rọ̀ mi ò ń bá blogger kankan sọ̀rọ̀ mi ò kí ẹ wo àwọn tí mo ní nọ́mbà àwọn gọ̀gọ̀ mi ò ń bá wọn sọ̀rọ̀ mi ò ń bá yàn rojọ́ mi ò mẹ́jọ́ rò àwọn tó súnmọ́ mi nìkan ni mo máa ń bára tó ní personal number mi nìkan ni mo máa ń bá rojọ́ dẹ̀ ní ọjọ́ ìgbà tá máa ń rò àfọ àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ò ń ṣẹlẹ́jọ́ tó máa ń rojọ́ bẹ́ẹ̀ yẹn so I don't talk to people on phone kì í ṣe ti gbéraga because ẹlòmíì tó bá wá sórí tó wá bẹ́ẹ̀ ẹjọ́ pé kíní kan gbọ́ kíní kan mi ì dá sẹ́jọ́ ẹ lọ́jọ́ mi ì mẹ́jọ́ ẹ lọ́jọ́ ń rò nǹkan tí ò ń ṣe tèmi mi ò kí ń kọjá àyè mi tí máa rọ opportunity èèyàn gan mi ò ní títorí pé mo rọ opportunity ẹni yẹn kí wọ́n á misuse ẹ̀ mi ò kí ń kọjá mi mo mọ ojú ọmọ ojú ni mí ṣóyè yín that is why I don't pick ẹ̀kọ́ it's just only WhatsApp tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ rajà WhatsApp just message me on WhatsApp a máa reply a máa dá yín lóhùn ṣóyè yín àìmọye oríṣiríṣi rubbish tó máa ń sẹ́ni ọkùnrin mi tó ẹ má rí gbogbo ní má post gbogbo nǹkan tó máa ń sẹ́ni ẹ̀yìn gan ẹni àwọn tó bẹ̀ kó má máa gbé business mi ò kí ń gbé business line yàtọ̀ tó pẹ́ fẹ́ rajà ẹ chat wa just chat only I will reply you tí má ti gbowó lọ́wọ́ yín tí mo ti fún yín l'account mo máa fún yín lọ́jà yín ó kàn lè ní delay ni gbogbo adẹ̀lá mọ̀ pé logistics wọ́n ya wèrè ṣó ti yẹ yín lórí logistics everybody mọ̀ pé wèrè ni wọ́n lórí ọjà ojoojúmọ́ là ń complain ìgbà àwọn kan tó lọ ń rajà lẹ́nu mi máa kágò ọjà kò ní tètè rí gbà mo kágò ọjà kan láti ó ti lé ní 2 months báyìí mi ò sì gba ọjà yẹn tí mo dẹ̀ jẹ́ customers ṣó ti yẹ yín so ẹ má bínú anybody tí wọ́n yẹ pé báyà pé kíní kan ó ṣe kíní kan fún wa bóyá máa ń ṣe nìyẹn kò ń ṣe bí mo máa ń ṣe nìyẹn mi ò kú lè dáwọ̀ ìfẹ́ ló wà mẹ́tẹ̀ fi wá rajà lọ́wọ́ mi tí ẹlòmíì ń ta nǹkan tí mo ní
bọ̀ yín tẹ́ jẹ́ kí bí pa mí tẹ́ dojú tì mí tẹ́ wò pé ọmọ yìí náà ń tiraka ni ẹ jẹ́ ká ra lọ́wọ́ ìfẹ́ ló wà ń bẹ̀. But customer mi tó bá ti wùwà tí ẹ̀yin tẹ́ bá sọ pé ó ní ìgbéraga ẹ bira yín pé kí lè ṣe bí akíní nǹkan tí mo kò possible kẹfẹ́ rajà kẹfẹ́ fẹ́ patronize mi kí n wá wù ìgbéraga sí ṣé mo fẹ́ dáwọ́ ni ìyìn lè dáwọ́ kò yẹ ìyìn lè dáwọ́ even gan lórí page mi is there I don't refund I don't exchange torí àwọn àgbọn bí ta ti ń ra gan tó bá ti mú lọ wọn ò ní gbà lọ́wọ́ ẹ mọ́ tí má máa refund fún yín ọ̀ tí mo fẹ́ exchange fún yín á jẹ́ pé bẹ́ẹ̀ fọ́ọ̀tù yẹn ọ̀dọ̀ wa ló ti wá àbáwá la jẹ̀bi àbí kankan mo mọ̀ pé àtọ̀dọ̀ mi ni bọ̀ kọ́sọ́mà ló ti mọ́jà lọ láti bí oṣù mẹ́wàá àbí kíní kan tó wá ní kíní kan mò ń wáyọ̀ kíní kan máa ní kọ́ dá padà kò possible now ṣó ti yẹ yín mà àwọn nǹkan tẹ máa fi sọ tẹ́lẹ̀ máa ẹ ó ní ìgbéraga then ẹlòmíì máa fẹ́ máa control ẹ̀ nígbà tẹ bá rí odindi adélébọ̀ tó lè san 1 naira bí 2 naira tẹ́ ẹ fẹ́ máa control ẹ̀ ṣé ẹni tó ṣe business tó san 1 naira bí 2 naira ó ṣàní bó ṣe débẹ̀ lẹ́yìn pé kí kẹ́kẹ́ advice pé kíní kan báyìí ni èèyàn náà ṣe wèrè àwò pa kíní lóòótọ́ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ jẹ́ ká ṣe báyìí ṣó ti bọ ẹlòmíì fẹ́ control ẹ ẹlòmíì á sọ̀rọ̀ sí ẹ nítorí pé òun tajà tí ìwé tó yẹ máa insult ẹ wàá dẹ̀ wò pé kí ló dé mọ́ mi most àwọn customers tó jẹ́ pé tẹ bá rí nǹkan tí ẹlòmíì máa ń sọ máa wò báyìí máa dẹ̀ mi rí báyìí ẹ mọ̀ pé mi ò kí ń báyọ̀ bínú mi mọ́ báyẹn ń rojọ́ púpọ̀ lẹ́yìn kí ignore ẹ̀ kọ́tẹ́mi kan máa ń ṣe nìyẹn ṣó yẹ yín máa sọ woman ayaba ẹ̀ ń rajà èmi kọ́ ni mo attend sí wọn so wọ́n ti wá rajà yẹn wọ́n wá fẹ́ kán deliver ọjà yẹn bọ́ sí weekend ṣó yẹ yín ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé tó wá rajà ẹjọ́ kágò mi sí ń lọ àwọn ti fẹ́ bá mi ship ọjà mi then adé mọ̀ pé àwọn kí lórúkọ ẹ̀ logistics wèrè ni wọ́n ọjọ́ tó dẹ̀ mọ́jọ́ yẹn monday náà mú lọ monday yẹn náà ni rider pé ẹ sọ pé wọ́n ti park ọjà yẹn kíní kan kí n má wọrí mọ́ kíní kan ẹ tún wá lọ parọ́ pé mi tọrọ ọlọ́run ò ní febi pa mí ohun tó máa mú mi wá bọ́ sápẹ́ ìjọ ìṣàánú ẹ fún mi lówó kí n fi fáwọn ọmọ mi ọlọ́run ò ní jẹ́ kí n rí mọ́ láyé mi ogun tó ti ṣẹ́nu ayé mi kò ní gbérí mọ́ àti gbogbo àyàn olólùfẹ́ mi ẹ parọ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ send voice note ẹ̀yin lẹ fúnra yín lẹ send voice note tẹ send ẹ sórí whatsapp ẹ dẹ̀ wá lọ ń sọ nǹkan mi ẹ kò sí nǹkan tẹ́ ẹ paint mi ẹni mi ò lè kíní kan ọlọ́run ò ní ṣàwá lólè àwọn ò ní lọ sí ìdúmọ̀tà lọ jalè lágbára ọlọ́run àní ṣe fake transfer àdẹ̀ ní fọyàn àdẹ̀ ní fọmú rọ kò yẹ yín orúkọ burúkú wọn ò ní pè má wà ṣó ti yẹ yín mà so àwa send ọjà yẹn nípa ẹ̀fẹ́ ọjà yẹn next ni mo rí pé woman yẹn lọ sọ́jà orí online ó dẹ̀ lọ ń parọ́ mọ́ mi but èmi ti fi yín lẹ̀ fọlọ́run torí ọ̀nà ẹ̀ ti bọ́sì láti apologize ẹ̀ ti sọ̀rọ̀ but kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe kí ni mo náà mi ní agbára kọ̀ọ̀kan bọ́ ọlọ́run ni ọba tó mọ̀ pín tá bá pín dáadáa ọlọ́run á tún pín ṣó yẹ yín mo ti fà yín lé ọlọ́run lọ́wọ́ ṣó ti yẹ yín torí pé kí ni nǹkan tí yàn bá ṣe nílẹ̀ ayé ó máa kẹsàn-án ẹ̀ ṣó ti yẹ yín mà so bó ṣe rí nìyẹn mi ìfẹ́ sọ̀rọ̀ jù lórí ìyẹn because I don't like to talk about my customer because àwọn customer mi alálùbáríkà olóríire ni wọ́n gba àwọn olólùfẹ́ mi àwọn customer mi ẹni yìí. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Fọlá Tinubu tí gbogbo wa mọ̀ sí ìyáálé LIZZY Anjorin nígbà kan rí ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ bí ó sọ wípé wọ́n parọ́ mọ́ òun ni ò wípé òun jalè ẹ sì ti gbọ́ bí ó ti sọ sáìdì títí rẹ̀ nínú gbogbo ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀. ẹni ọlá ẹni ìkẹ́ òun ni wọn ojú òde ní